Audio Jungle. Ẹ káàsán o. Èyí ni ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń dé sí ti ìgbọ́yìn láti kàn ní BGI TV. Olóyè Adéolú Dámilọ́lá Joseph lóníròyìn ṣáájú kí ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ gbọ́ àwọn kókó inú rẹ̀. Alákòóso fún ọ̀rọ̀ ìrìn àjò ojú òfurufú Adis Reka ti bẹnu àtẹ́ lu àwọn òṣìṣẹ́ àjọ ojú òfurufú lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì wọn. Binani ti fawọ́ sẹ́yìn lórí ẹjọ́ tó pè lòdì sí àjọ elétò ìdìbò àpapọ̀ fíntírín àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo ti sọ wípé àwọn ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń yọ wọlé sí ìpínlẹ̀ wọn láti wà láàbí. Àjọ ISWAP ti mú àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ara ẹni àti àwọn míì ní ìpínlẹ̀ Borno. Lábẹ́ ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tọ́jọ́ orí wọn ń bẹ lábẹ́ ọdún 17 tí ń fojú sọ́nà láti gba ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ fún ìgbà kẹta. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ọ̀rọ̀ ìrìn àjò ojú òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà aṣòfin àgbà Adis Reka ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìgbogbo ìyanṣẹ́lódì láti ọwọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ti fífò lókè ìyẹn ti ìrìn àjò ojú òfurufú nínú ìpàdé ọlọ́jọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ó sọ pẹ̀lú ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì tí wọ́n fi ṣe ìkìlọ̀ fún aláṣẹ orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tó sọ, ó ní ìbádá ká máa gbìyànjú láti bá ara wa sọ̀rọ̀ fíkùnlukùn dípò pé kí a máa yanṣẹ́lódì lẹ́yìn òrẹ́yìn. Ó sọ̀rọ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó níbi àpérò ti ọdún 2023 tí wọ́n gbé kalẹ̀ fún ti àjọ ìrìn àjò ojú òfurufú èyí tíjọba àpapọ̀ gbé kalẹ̀ papọ̀ pẹ̀lú àjọ tí wọ́n pè ní Joint Aviation Trade Union ní orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin àgbà ọ̀hún gangan fúnra rẹ̀ kọ́ ló péjú pésẹ̀ síbẹ̀. Ẹni tí ó jẹ́ adarí fún ẹ̀ka tó kan ti ọ̀rọ̀ aráàlú nínú ẹ̀ka iléeṣẹ́ ìjọba rẹ̀, arábìnrin Nkechi Nwokocha ló ṣojú rẹ̀ níbi tí wọ́n ti sọ̀rọ̀ náà. Wọ́n ní ìpàdé àpérò ọlọ́jọ́ méjì yìí èyí tí alákòóso náà ṣe papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ojú òfurufú òun ló jẹ́ láti lè ṣàmójútó ohun tí wọ́n fi yanjú wàhálà tí ń bẹ láàrin àjọ ti ojú òfurufú àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó má bàa ṣe àkóbá nítorí pé ìjọba wọn ò ní àfiyèsí tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ti ìyanṣẹ́lódì ọ̀hún kó tó di pé ó dé bá wọn ní ẹ̀já fún. Adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Adamawa aṣòfin àgbà Aisha Dahiru Ahmed tí gbogbo èèyàn mọ̀ sí Binani ló ti sọ wípé òun ti fawọ́ sẹ́yìn lórí ìpẹ̀jọ́ lòdì sí àjọ elétò ìdìbò àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà INEC lòdì sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní òun rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ gíga àpapọ̀ lórílẹ̀-èdè yìí láti dáwọ́ ìpẹ̀jọ́ ọ̀hún dúró níbi tí wọ́n ti sọ wípé wọ́n kéde èsì ìdìbò pé òun lòun jáwé olúborí yàtọ̀ sí ti àjọ elétò ìdìbò àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà INEC tí ó ń sọ. Ẹlòmíì tó tún fi ọ̀rọ̀ ọ̀hún lòdì sí òun ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti gómìnà Ahmadu Fintiri. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe léde, wọ́n ní wọ́n kéde òun gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé tó jẹ́ ti àtúndì ìbò lọ́jọ́ 15 oṣù kẹrin ọdún 2023. Àmọ́ ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2023 ń ló fi ìwé ìpẹ̀jọ́ ránṣẹ́ sí ilé ẹjọ́ gíga àpapọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà pé òun ti kọ̀ láti tẹ̀síwájú lórí ìpẹ̀jọ́ ọ̀hún látọwọ́ ẹni tí í ṣe agbẹjọ́rò rẹ̀ Uzaini Zakariyahu tí í ṣe agbẹjọ́rò àgbà. Bó ṣe sọ, ó tẹ̀síwájú wípé nípa ìdí èyí àwọn ti sọ wípé àwọn yọwọ́ kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún. Ó sì wà ní ìbámu pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 2019 tó ní í ṣe pẹ̀lú ṣíṣà ìtẹ̀síwájú lórí ìpẹ̀jọ́ tí ẹnìkan tó bá ti pè tẹ́lẹ̀ rí. Ó ní ìkéde òun gẹ́gẹ́ bí gómìnà tí wọ́n dìbò yàn ó jẹ́ èyí tí àwọn ènìyàn tí wọn ò fi ọwọ́ tì lẹ́yìn. Fún ìdí èyí, láti lè ṣe àtúnṣe sí ọ̀rọ̀ ti èsì ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà, òun ní láti fawọ́ sẹ́yìn gẹ́gẹ́ bó ṣe wà papọ̀ pẹ̀lú ìwé òfin èyí tó rí sí ti awuyewuye èsì ìdìbò ti ọdún 1999 lórílẹ̀-èdè yìí. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo lánàá ti fọnmú sókè nípa pé àwọn ti rí àwọn tí wọ́n jẹ́ darandaran tí wọ́n ń lọ bí 9,000 tí wọ́n wọlé sí ìpínlẹ̀ Ondo lọ́nà àìtọ́.
ọ̀rọ̀ ọ̀hún ló jáde láti ẹni tí í ṣe ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Adétúnjì Adélẹ́yẹ nígbà tí ó ń fi ojú àwọn mọ́kànlélọ́gbọ̀n léde nínú àwọn tí wọ́n jẹ́ afurasí oníwà ọ̀daràn ní ìlú Àkúrẹ́ tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ondo. Adélẹ́yẹ fi hàn wípé oríṣiríṣi àwọn darandaran ni wọ́n ń wá ojú ọ̀nà tí wọ́n fi gbà wọlé sí ìpínlẹ̀ Ondo láti àwọn ààlà ẹnubodè nítorí wọ́n kóra wọn bìbà sínú àwọn ọkọ̀ akẹ́rù láì jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tàbí ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń bẹ lójú pópó láti ṣe àmójútó wíwo ìpàráàrò bí wọ́n ṣe ń lọ lójú ọ̀nà. Fún ìdí èyí ó sọ wípé àìlóǹkà wọn ni wọ́n wọlé ní oṣù tó kọjá lásán. Pẹ̀lú ìdí èyí wọ́n fi àwọ̀ bojú láti sọ ara wọn di bí eégún tí ó mọ̀ọ́dún mọ̀húrú mú àwọn ènìyàn káàkiri ní ìpínlẹ̀ Ondo. Èyí sì ti wá ń ṣe okùnfà kí wọ́n lọ máa lúgọ sínú àwọn ibùba èyí tí ṣe àwọn igbó tó ṣe rúkúṣú nínú ìpínlẹ̀ náà tí wọ́n fi ń wọlé padà wá. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn mẹ́kànlélọ́gbọ̀n èyí tí ó fojú wọn léde, ó sọ wípé wọ́n ti fi ẹ̀sùn oríṣiríṣi kàn wọ́n bíi ìjínigbé, ìfipábánilòpọ̀, ìjalè, ìfiniṣòògùn ọrọ̀ àti kíkó àwọn nǹkan tó jẹ́ ohun àlùmọ́ọ́nì àwọn ènìyàn lọ́nà tí kò tọ́. Pẹ̀lú eléyìí ojú wọn ti léde, wọ́n sì ti sọ wípé àwọn wọ̀nyí tí wọ́n wọlé ó tako òfin ti ikọ̀ àmọ̀tẹ́kùn tó ń ṣe àbójútó ìpínlẹ̀ Ondo. Àjọ Islamic State of the West African Province tí gbogbo èèyàn mọ̀ sí ISWAP ni wọ́n sọ wípé wọ́n ti mú àwọn òṣìṣẹ́ aláàbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn mẹ́ta tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ti aráàlú ti àjọ Family Health International 360 ti ìpínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àjọ FHI 360 ọ̀hún ló jẹ́ àjọ tí kò sí lábẹ́ ìdarí ìṣèjọba tí ò sì sí fún ṣíṣe òwò tí wọ́n fi mọ́ kó owó jọ sápò ara wọn tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà. Pẹ̀lú èyí wọ́n ní iṣẹ́ wọn gbòógì òun ni láti rí sí ìlera àwọn aráàlú àti ìgbáyégbádùn wọn. Àwọn tí wọ́n jẹ́ ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún ISWAP ni wọ́n fi léde wípé wọ́n ya wọ ilé-iṣẹ́ wọn, ìyẹn ti ilé-iṣẹ́ aládàáni tí kò sí lábẹ́ ìjọba ní ọjọ́ Wednesday ọjọ́rú ní àìlóǹkà ènìyàn ní nǹkan bíi ọwọ́ aago 4 ní ọwọ́ òwúrọ̀ tí wọ́n sì kó àwọn ènìyàn wọ̀nyí lọ níbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ó ṣe jáde láti ẹnu Zagazola Makama eléyìí tí ó jẹ́ agbẹnusọ fún wọn, ó sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí ó tún wáyé lẹ́ẹ̀kan sí pẹ̀lú bí wọ́n ṣe ń dojúkọ agbègbè tí wọ́n pè ní Lake Chad. Èyí sì wá fi hàn pé títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi ò tí ì jáde tó wá lábẹ́ òfin láti lè fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀gangan ibi tí ọ̀rọ̀ òun sọjú sí rèé. Ní ọdún 2022 wọ́n ní oríṣiríṣi àwọn òṣìṣẹ́ wọn òun ni wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí ọ̀pọ̀lọpọ̀ ní ìfarapa, wọ́n jí àwọn míì gbé ní apá ìlà oòrùn àríwá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ ọdún 17 Golden Eaglet, ọ̀kan lára wọn tí í ṣe atamátàsé Light Eke ló ti sọ ní gbangba wálíà tó ń fi ọwọ́ gbáyà wípé àwọn ti ṣetán láti gba ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ ti àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 fún ti ọdún 2023, èyí tí yóò sọ di ìgbà kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn. Àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ni wọ́n gba ife ẹ̀yẹ ti Wafo B tí àwọn tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún 17 èyí tí wọ́n gbá kọjá ní oṣù ìkarùn-ún ọdún tó kọjá ní orílẹ̀-èdè Ghana, tí wọ́n sì ń sọ wípé àwọn gan ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń fojú sùn wípé ó ṣeéṣe kí àwọn gba ife ẹ̀yẹ ọ̀hún. Nínú ìsọ̀rí tí wọ́n pín wọn sí, wọ́n kojú ikọ̀ orílẹ̀-èdè Zambia, orílẹ̀-èdè Morocco àti South Africa. Àwọn agbábọ́ọ̀lù akọ́nimọ̀ọ́gbá Nduka Ugbade yìí ni wọn yóò bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn nínú ìdíje ọ̀hún kojú ikọ̀ orílẹ̀-èdè Zambia ní pápá ìgbábọ́ọ̀lù Mohammed Amlau ní ìlú Constantine ní ọjọ́ Sunday. Bí èkè yìí ṣe fi léde, ó sọ wípé àwọn ti gbáradì tán yányán láti kojú àwọn alátakò èyíkéyìí, ìyẹn àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè èyíkéyìí bí wọ́n bá gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Wọ́n sì ti ṣetán. Ó ní nínú ìsọ̀rí tí àwọn wà oríṣiríṣi àwọn tí wọ́n jẹ́ alátakò tí àwọn òjò gbé pẹ́ẹ́dẹ́kẹ́ kaná làwọn mọ̀ wípé wọ́n gbóúnjẹ fẹ́ gbẹ́gbà wò bọ̀, ṣùgbọ́n àwọn ò fi àjùlọ àwọn ò fi hàn wọ́n láti lè yan ọyọ sínú ife ẹ̀yẹ ti àgbáyé eléyìí tí wọ́n gbà láìpẹ́ yìí. Èyí lópin ìròyìn àgbáyé tó ti dé èyí lópin ìròyìn àpapọ̀ tó ti dé sétí ìgbọ́yín láti kàn ní BGI TV. Ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó oníròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A ti kà á sétí ìgbọ́yín wípé alákòóso fún ọ̀rọ̀ ìrìn àjò ojú òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà Adis Rika ó ti sọ̀rọ̀ nípa nínàka àléébù sí àwọn òṣìṣẹ́ àjọ ojú òfurufú lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì wọn. Bákan náà
adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Adamawa Alhaja Aisha Dahiru tí gbogbo èèyàn mọ̀ sí Binani ló ti ní òun ti fawọ́ sẹ́yìn lórí ìpẹ̀jọ́ òun lòdì sí àjọ INEC lòdì sí fíntírín àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. a ò ṣàìjẹ́kẹ́mọ̀ ní ìpínlẹ̀ Ondo wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn wọn ti fọnmú lórí bí àwọn ènìyàn tí wọ́n lọ bí 9,000 tí wọ́n jẹ́ afurasí darandaran bí wọ́n ṣe ń wọlé láti àwọn aláìlúbodè. bẹ́ẹ̀ àjọ ISWAP ti jí àwọn ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ara ẹni àti àwọn òṣìṣẹ́ elétò ààbò 2 gbé ní ìpínlẹ̀ Borno. lábẹ́ ìròyìn eré ìdárayá a ti jẹ́ kí ẹ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù ọmọ léńjeléńje lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ọjọ́ orí wọn bẹ̀ lábẹ́ ọdún 17 Golden Eagles ti sọ wípé àwọn ti gbáradì láti gba ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ tí yóò wáyé ní orílẹ̀‐èdè Algeria lọ́dún yìí. láti tẹ̀lé wa fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àti àlàyé ẹni kàn sí wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó ìkànnì afàwòrán ìbánidọ́rẹ̀ẹ́ wa Instagram gbàgede ìmọ̀ _22, lójú òpó ìkànnì YouTube wa bàbá gbàgede ìmọ̀ TV. títí dìgbà míì tá a láǹfààní àti pàdé olóyè Adéolú Dámilọ́lá Joseph lórúkọ mi. Ire àtayọ̀ lọ́ọ̀dẹ̀ wa. Audio Jungle. Audio Jungle.